Onírànú ara rẹ̀. Ó wù Ibiwunmi. Ó yẹ kó mọ̀ wípé inú ọkàn ò lè dùn sí nǹkan tí ìyá rẹ̀ ṣe o. Kódà gan, wọ́n ní ṣe ló sùkúrú ẹnu bí alákàrà tí ò rẹ́ni rà. Ọ̀dà, ṣé bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú? Ṣé kò yẹ kéèyàn fi tọmọ jẹ? Bí ò bá jẹ́ pábẹ́bí tó wá ta mí lólobó ni. Sóun náà ní ti tẹ́wọ́ gbàyàwó òjijì. Kò sí bó tilẹ̀ hùn kórí. Ìyá ẹni ni ìyá ẹni. Kò sí lè kọ̀rọ̀ sí ìyá rẹ̀ lẹ́nu. Èmi ò jiyàn pé ìyá ẹnìkan nìyẹn mi. Tẹ̀bí sì ti ń jèrè rẹ̀ báyìí. Tẹ́lẹ̀ wá nù. Àbí kélédùn amọ́jà jìyà ó ń jà. Orí rẹ̀ ló bá wà. Èmi. Ṣùgbọ́n bó bá rí nǹkan kan, kódà òṣùpá lórí, wọ́n jẹ́ ọmọ tó ṣe láìda. Ibiwunmi. Mọ́mọ́ ṣe báwọn. Bàbá sọ pé bẹ́jọ́ bá ṣe gùn tó, láṣẹ dáná rẹ̀. Á dáná sunlé o. Ìbéèrè kílẹ̀ bí mi. Èwo làmọ̀ràn bí ní Ọ̀yọ́ yín gan-an? Ẹ sọ. Èwo ni ìbéèrè ebú tẹ̀ ń bí mi? Ẹ pẹ́ yìí ò mọ bí wàá wà. Ń bàjọ́mọ yín ni, àbí kì í ṣàjọmọ yín ni? Ṣé kì í ṣàjọmọ yín? Ń gbà ọmọ lọ lé ìyá kan o. Tó sì adẹni tí ń lọ lé náà lájí. Ẹ sì lẹ́ẹ̀ mọ́. Ń gbà mo ti rí yín tẹ́ ẹ ti kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ́ ti wáyìn. Mo ti mọ̀ pé ń bá kan bọ̀. Òun náà rèé o. Àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Òun náà rèé o. Eégún àtiró wọlé. Ẹni àtiró bóde. Yóò tó yín ti. Àmì ìsọ́. Bàbá bò láti wá sí nínú ọ̀fìn tó mọ wa rè lọ jura rẹ̀ sí ìwọ náà. Àbí kálórì bá baálé ni kó wọ́n bá yọ nínú ọ̀fìn iná Ọlájí tó kó rẹ̀ sí. Mo dákun jàre a ṣe lọ bá baálé iná Ọlájí tí ò bẹ̀rù ẹnìkankan nù lù. Wo kí la fẹ́ ṣe báyìí? Kò tiẹ̀ ti fún mi báyìí. Ọ̀yẹ́ kọ́ yọ̀ lẹ́nu ọyẹ ọmọ rúwà tí mo lè wù ọyẹ ọmọ pé mi gangan ni ìwọ ṣé lójú náà lè wúrò òun láì kú ẹ̀kiri sẹ́nìkan jẹ́ fáwọ́ ẹ̀kan lu tí mo sì ń bẹ lókè ìpẹ́ ìwọ ọlọ́kọ̀ wọ́n fa ọ̀fọ̀kúta lólúwẹ̀ mo ti ń bọ́ ṣeré jù àbí tó o sì mọ irú èèyàn tí mo jẹ́. Irú èèyàn tó jẹun gan-an òun ló fà á tí mo fi gbà sí ìyá kan ò lẹ́nu. Dúró náà iná Lájí ṣé mọ̀jẹ̀sí ló sì ń pera rẹ ní àbọ́mọ kékeré ni ọ ni níwọ̀ tó kù ọdún 4 kó o fi pé 50 ọdún kẹrin sì rè tèmi rẹ tá a ti jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ wa yìí ó fi ọjọ́ kan báyìí kó o fi sọ fún mi rí pé ìgbéyàwó bò ó ni àfọtímúmu ìsá bó bá tiẹ̀ wá ṣe pọ́tímúmu lásán ni ibi ìwọ̀n ò bá tún wá sàn jàgídíjàgan tún wá ń kọ́ bó o ti ń fàjọgbọ̀n lọ́tún lọ́mọ fọwọ́rẹ́ wàhálà ló sì kí ló dé bólú ẹ bá fi irú wọ ìsàdí orí àfàìmọ̀ kó má jẹ́ pé wàhálà rẹ ni ó gbẹ̀mí olúwẹ̀. Ibiwunmi dákun má bínú sí mi kì í ṣẹ̀bi mi rárá ìyá mi ní fi tipátipá tí obìnrin sí lọ́rùn má bínú kò sí mọ́ wá wò ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ gan mo ti pé mo nífẹ̀ẹ́ rẹ̀. A ní nǹkan tí mo fẹ́ gbọ́ mọ́nù ọ̀sí à ń pariwo ìyá rẹ ni dákun bí ìyá rẹ bá ní ọ̀tọ̀wọ́ bọ̀ ná sọ́ọ̀tọ̀wọ́ bọ̀ ni. Ọ̀sìn ìbínú ni dákun mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ yìí sì fọ ọ̀rẹ́ sí rárá dákun dáríjì kódà irú rẹ̀ ní wáyé mọ́. Tí ẹ̀jẹ̀ ó wáyè ọ́fì yẹ lẹ́ẹ̀kejì jẹra rẹ. Ìyá bíi ti bó o dákun rẹ̀ rìn wọ́n kí nìfẹ́ mọ rójú rẹ̀ nílé ọ̀jì rẹ̀ bá ọ̀sìn omi kọ rẹ̀ rìn dákun ṣé ń dọ̀bálẹ̀ fún ọ.
bọ́bá wù yín ẹ lè kékùrú fẹ́gún bó wù yín ẹ fàgbọ̀ fọ́ọ̀ṣà kódà kẹ́ ẹ kọ́bì ńlá ńlá òbí wúwo kẹ́ ẹ kó rèdí ògùn kò yí pinnu tèmi padà o bẹ́ẹ̀ ni mo sọ fún yín àkàn ọmọ tèmi kò ní fẹ́ Ìbíwùmí ni mo wí. ìyá wa mo fàdédà bẹ́ẹ̀ lóòótọ́ kò sẹ́ni tí wọ́n fàbùkù kan tí ó fàpọ́nlé rọ́pò rẹ̀ dájúdájú Ìbíwùmí ti ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan ti tẹ́lẹ̀ o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ní sọ pé kọ́ má fẹ́ra wọn ẹ dákun ẹ wo ti lédùn ẹ dákun. ẹ dákun ìyá mi ẹ dákun téèyàn bá wo dúdú ìfọ̀n yóò rọra keegun bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ gbogbo nǹkan ẹ wo iye ọdún tí wọ́n ti bẹ̀rẹ̀ fẹ́ yìí àti nǹkan táwọn aráàlú ò tún mọ́ ọ. nítorí báwọn aráàlú ni ó wí o bẹ́ẹ̀ ni mo wí fún yín sí òsì ẹ̀yin ni ẹ mọ̀ ṣe o gbogbo nǹkan ló yí padà mo ní báyìí ni wọ́n ṣe nǹkan mi ò yí padà àbí nígbà tí ẹ ṣe pé nǹkan mi wà ń bẹ̀ ẹ wò èmi ẹ̀ pẹ́ sùn lé tèmi. ẹ̀gbọ́n náà. ẹ̀tàn náà já jáde. gbogbo ní sọ̀gbọ̀n náà máa kọlù ní ewé làbọ̀ tó máa kọlù ra wa. ìwọ náà ní sùúrù. ẹ máa forí sọra yín lọ. ọ̀rọ̀ rí nǹkan ẹ̀ forí sọlẹ̀. Ṣé mo pé mo gbọ́n? Àdùnní ọgbọ́n. Bẹ́ẹ̀ni. Ọgbọ́n. Bẹ́ẹ̀ni. Ó dá ọ lójú pọ̀ ọgbọ́n. Bẹ́ẹ̀ni. Ṣé o fẹ́ ṣèdánwò fún ọ? Bẹ́ẹ̀ni. O fẹ́ dánra wò? Bẹ́ẹ̀ni. Kò burú. Àásó mẹ́ta kan ń bẹ lórí ọkùnrin ọ̀jọ̀gbọ́n ni. Kí ni ìtumọ̀ àásó mẹ́ta tí ń bẹ lórí rẹ̀? Àkọ́kọ́, oòrùn kò mọ ikú. Oòrùn kò mọ ikú. Bẹ́ẹ̀ni. Àgbàtọ́ kò jọ òbí. Àgbàtọ́ ò jọ òbí. Bẹ́ẹ̀ni. Ẹ̀kẹta ńkọ́? Ẹ̀kẹta, obìnrin kò ṣe é finú hàn. Ẹ̀kẹta, obìnrin ò ṣe é finú hàn. Bẹ́ẹ̀ni. Ọmọ mi gbọ́ o, mo gbóṣùbà fún ọ, mo gbóṣùbà fún ẹ. Mútò. Ọ̀kàrì. Ọ dàgbà, èrè ọkàn kì. Ọ̀yà kọ fáwọn yòókù rẹ̀ náà jẹ́ o, sọ gbọ́ o. Tó bá tún mọ̀ mí, ọ̀tàn gbẹ́mi tójú bẹ́ẹ̀ lọ. Ọ̀kàrì o. Ọmọ òkú làákàyè. Àgbọn òun mà ti ẹ̀ sàn lọ. Ta ni o? Ẹ kú kalẹ̀. Ẹ gbìlẹ̀ o. Àlàáfíà ni. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ gbìlẹ̀ o. Káàbọ̀. ọ̀rọ̀ kan la ní àwa fi tó yín létí torí ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ ẹ lágbà òkè ń wà lọ́jà kórè ọmọ tuntun owó ọ̀rọ̀ olórí àfẹ́ Ìbíwùmí òun lèmi àtẹ̀gbọ́n mi ṣègbésẹ̀ lé lórí àbí. bẹ́ẹ̀ ni la bá lọ ilé ìyá kan o la lọ bá ìyá kan o pé tọ̀ ẹ dákun èmi lọ rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́ tó ní ọmọ wa láì fọ́ lójú láì yarọ wípé kò lè fẹ́ Àkànó àbùkù tó fi kàn wá kì í ṣe kékeré ó fà àbùkù kan kódà ó lé wa bóde ni. Ọlọ́run mú yín. ká ṣe kó dáa ni. Kò kàn yín lábùkù ó yẹ kó ya yín jẹ ni kẹ má lè délé pé kó bá yín lójú jẹ èyí tẹ́ ṣe tọ́dọ̀ mi ni ó kọ ẹbí ìtẹ́ bàjẹ́ tọrẹ ẹbẹ bí jẹ ni ẹ tẹ́bí sí. Ńbo lẹ ti gbọ́ pé àwọn òbí obìnrin wọn máa ń lọ bẹ ọkùnrin ilẹ̀ Yorùbá èyí alókòbó yín ọbọ̀ kọ̀bọ̀ olóhùn lè fòwú bọ́ abẹ́rẹ́ lókun bí wọ́n fẹ́ wọ́n lọ sàgbà mo bù wọ́n ẹ̀yin wà ń lọ mọ́mọ́ mi bẹ̀bẹ̀ ṣé mo rán yín iṣẹ́ ni àbẹ́bí wo lọ́ rán yín iṣẹ́ pé kẹ́ máa lọ ilé ọkàn yín kẹ́ máa lọ fọmọ bí. a ní àmọ́ lajúlẹ̀ kí ìtàn ìbàjẹ́. ìṣe ẹ bá nǹkan jẹ ni ẹ bá nǹkan yìí tẹ́ ṣe yìí ẹ kó okùn díẹ̀ bí ẹ ti ṣe wà yìí náà bí mi ẹ máa lọ nígbà náà mi bá rọ wọn pè ẹ bá pẹ́ tó bóde. ìyá kan ó lé wa ní sẹ́yìn náà tún wá lé wa. ẹ bóde tiẹ̀ bóde lẹ́dẹ̀ mi ẹ bẹ́ẹ̀ ni lẹ́dẹ̀ mi ìyẹn aláìní kan ṣe aláìní sẹ́yìn. ìtẹ́ ṣe fún wa yìí kò dáa. sórí tí n bá yọgi sí ọ ẹnu múmu tó pààyẹ náà ni ìwọlé lẹ́nu àti sọ fún mi pé mi ṣe ohun tí wọ́n ṣe da ọba mi lójú jẹ́ ọbẹ̀ mi lójú jẹ́ ní ohun tèmi ṣe ọ̀dà Ọlọ́run ọba mi kọ́ ọmọ nìyẹn ò sì wọlé yọ wá ṣàlàyé ibi tó ti dandan pé obìnrin bọ́kàn ìkan bá lóhùn ọ̀fẹ́ hùn àwọn ẹgbẹ́ rẹ̀ ń kó méje mẹ́jọ ni.
bí gbòǹgbò bá ń dínni lọ́nà àti rìn dandan ni ká wo tìdítìdí igi tí ò fẹ́ fágbára lọ́nà rìn wíwọ́ báyìí lágbára ń wọ́rọ̀ wọn lọ ìyá kan o mo kọ̀ ọ́ lábàtà. obìnrin lọ́mọ kò ṣe é rí mọ́ yàn tẹ́lẹ̀ bá mọ̀ fọmọ dáadáa báyìí ní ọ̀ìlú ìlú mọ̀ dára mi láàmú ní ìwà ní ọmọ fọmọ mi nígbà tí pé mo ti ní nǹkan kan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ sórí ẹnu mi tí mo fi sọ pé mo ti fi gbogbo ẹnu mi sọ pé wo sórí lọ́tẹ̀ yìí lẹ́yìn pé ká dájọ́ ká mọ́jọ́ gbéyàwó òun ká wá ṣe gbéyàwó òun kó wá dùn kí gbogbo kan sí i ó rí rẹ̀ wọnú ìlú yìí wọn ò ṣe kan rí ìwọ jù lọ́jà gbogbo ayé èmi á máa báyàn ṣe èmi tẹ̀mí wá báyàn ṣe bó bá dàsìkò tèmi náà gbogbo ayé lọ́gọ́dọ̀ bá ṣe fọkànra rẹ̀ balẹ̀ kò séwu tó ti gbọ́ bí tá a fi ọ yọrí sí yóò padà yọrí sí láṣẹ ìdùnnà rẹ̀ ìwọ àti ẹ̀ báyìí ilẹ̀ sọ̀kọ̀ ara rẹ̀. kí ló ẹ bá wọ mi ẹ bá wọ mi. Ibiwunmi, ọ̀pọ̀ ìyá mi, bàbá, ìyá mi, Ibiwunmi, mo gbé o, Ibiwunmi, ìyá mi, mo gbé. Àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé. Ibiwunmi o, kì í ṣe ẹgbẹ́ anybody. Akọni obìnrin ni akọ̀rẹ́dà tọ́lọ́rọ̀dá níbí Ibiwunmi o. Kíkéré látàkéré tí fi sọ́kọ̀ tú Ibiwunmi ẹ má ṣe pé anybody. Ẹ̀yin tó lódùmarè tí ó ṣe fi kíkún. Ẹ̀yin tó lódùmarè ni. Ibiwunmi o, kì í ṣe ẹgbẹ́ anybody. Akọni obìnrin ni akọ̀rẹ́dà tọ́lọ́run dá níbí Ibiwunmi o. Kíkéré látàkéré tí fi sọ́kọ̀ tú Ibiwunmi ẹ má ṣe pé anybody. Ẹ̀yin tó lódùmarè tí ó ṣe fi kíkún. Ẹ̀yin tó